الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلق الله سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run, akí Ọlọ́run, akí àṣeyìn lórí gbogbo ọrẹ rẹ̀ tí mú wá bá wa ní gbogbo ìgbà tí ò dúró ń gbà kan rí. Ọlọ́run má jẹ́ ó dúró láéláé, Ọlọ́run tó jẹ́ ó tún máa pọ̀ sí aláàjẹ́ kan oṣù rẹ̀. Àwọn àtọrọ ìkẹ́ tó pọ̀ àti ìgẹ́ rẹ̀ fún Adéwálé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́ rẹ̀. Ọlọ́run tara gbólóhùn rẹ̀ tó sọ wípé bẹ́ẹ̀ bá ṣe àsàlátù fún òun lẹ́ẹ̀kan oṣù òun ó dá padà fún lẹ́ẹ̀mẹ́wàá. Jásí pé ìmáa ṣe àsàlátù fún Ànábì wa Muhammad, àwa la fi ń rí ọ̀pọ̀lọpọ̀ ládá, àwa náà la tó fi ń ga sí nínú ipò tiwa náà. Ọlọ́run mọ́sá ṣàlékún kẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Kọ́lọ́n kó wa tara bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń bójútó àyè yìí látọ̀dọ̀ àwọn tí wọ́n ń náwó sí àyè náà. Ọlọ́run kó dákun, Ọlọ́run mọ́sá ṣàlékún owó wọn, Ọlọ́run kó ṣàlékún àrísìkí wọn alágbára Ọlọ́run. Bákan náà Ọlọ́run bá ṣàlékún àlàáfíà àtẹ̀mígún wọn. Ọlọ́run má kánjú lù wọn pa, má jẹ́ wọn máa rẹ̀. Ọlọ́run wọ́n bá ti máa ń dáàbò bo ẹ̀dá, tí máa ń ṣọ́ ẹ̀dá, Ọlọ́run dákun máa bá wa ṣọ́ wọn. Bá ń bẹ lórí ilẹ̀, dákun máa máa ṣọ́ wọn. Bí wọ́n bẹ nínú atẹ́gùn, dákun máa máa ṣọ́. Bí wọ́n bẹ lójú omi, Ọlọ́run máa ṣọ́ wọn, Ọlọ́run máa ṣọ́ wọn bọ̀. Má jẹ́ wọn máa burú láyé, àtàwọn àti gbogbo àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn. Ọlọ́run jẹ́ wọn máa dá fẹ́ni kọ̀ọ̀kan wọn. Bákan náà àwọn òbí tí wọ́n wá ṣẹ̀ wọ́n lẹ̀, bàbá ni ìyá ni tí wọ́n ti kọjá síwájú Ọlọ́run, Ọlọ́run dákun máa bá wa foríjì wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọn, bá wa yááfì wọn. Ọlọ́run kó tara bẹ́ẹ̀ àwọn òkú ẹni kọ̀ọ̀kan wa náà dákun sábà wa kẹ́ wọn, bá wa gẹ̀ wọn, bá wa yááfì ẹni kọ̀ọ̀kan wọn. La ilaha illallah, alágbára Ọlọ́run. Bákan náà wá padà sí àdúrà fún ẹni wa, àwọn ustazu wa, fáwa tí wọ́n ń darí wa, àwọn dòkítọ́rù wa Abdulrahim Shitu Thani. Ọlọ́run kó dákun, Ọlọ́run má bá wa ṣàlékún làákàyè wọn, torí pé iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe lórí ààyè yìí. Ọlọ́run má padà lẹ́yìn iláyé o. Ọlọ́run bá ṣàlékún dùnú yín, àlàáfíà yín lọ́jọ́ wọn pọ̀ sí. Àní lọ láì nírántí àwọn ustazu wa, àwọn mudiru wa ní Markaz Ta'lim al-Arabi al-Islami bí Madinati Sakiti, lọ́n dòkítọ́rù wa Abdulhamid Shitu Thani Alawo. Ọlọ́run bá ṣàlékún dùnú àtayọ̀ yín, Ọlọ́run jẹ́ ìpẹ́ fún wa, alágbára Ọlọ́run, ọlájẹ́ kan sọ Ọlọ́run. Bákan náà gbogbo àwọn àfáà yányá tí wọ́n jíṣẹ́ Ọlọ́run nílùú Benin àbí níbo àgbáyé tí wọ́n ń tan ìmọ́lẹ̀ ẹ̀sìn ká, tá a fi ní àgbọ́yé níbi ẹ̀sìn. Ọlọ́run kó dákun gbogbo ẹ̀mí àlàáfíà ara, Ọlọ́run má ṣàyọ̀ǹda rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa o. Ọlọ́run jẹ́ àjọ láti pẹ́ lórí iṣẹ́ yìí. Ọlọ́run jẹ́ àjèrè rẹ̀ léèrè jẹ́ tó dá láyé àti ní al-Qiyama. Àwa tọrọ fún gbogbo àwọn àfáà tí wọ́n kọ́ wa ní kéwú látọ̀dọ̀ àwọn bàbá wa Cheikh wa Abdulmu'in Abdulqadir Dosumu, kárí gbogbo àwọn tó kọ́ wa ní kéwú ní dúdú àti ní funfun. Ọlọ́run kó dákun, Ọlọ́run má ṣàbà ṣàlékún dáadáa ẹni kọ̀ọ̀kan wọn. Lẹ́ni tó kú nú wọn ló ń bá àforíjì wọn, ẹni tó kù láyé bá ṣàlékún àlàáfíà wọn. La ilaha illallah, alájọbí Ọlọ́run, la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Màá kí gbogbo ẹ̀yin àfáà àtẹ́gbà bí kọjá, Ọlọ́run má ṣàṣẹ́yìn lẹ́san lórí o. Ọlọ́run jájọ láti pẹ́ lórí iṣẹ́ yìí. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam, ẹ̀yin jàmáà wa nílé, ẹ̀yin yá wa dáadáa, ìyá dáadáa, ẹ̀yin bàbá wa, bàbá dáadáa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, ẹ̀gbọ́n alálùbáríkà, ẹ̀yin àbúrò wa, àbúrò lóríire, ẹ̀yin ọmọ wa, àwọn ọmọ dáadáa, akíyìn o, pé ìkẹ́ Ọlọ́run, ìgẹ́ Ọlọ́run, àlàáfíà Ọlọ́run, orí ajẹ́ ìjẹ́tàn rẹ̀, Ọlọ́run jẹ́ ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan agbó tí ayé, alágbára Ọlọ́run, alájẹ́ kan sọ Ọlọ́run. Bẹ́ẹ̀ tí ń jòkó tẹ́ ń gbọ́ wa ní gbogbo ìgbà,
Ọlọ́run ó san yín lẹ́san olóore àgbọ́lò ní Ọlọ́run ó ṣe fún yín ẹ̀rí èrè jẹ́ ń bẹ̀ láyé àtàlkìyàmà la hawla wala quwwata illa billahi al-azim. Èyí tí wọ́n ní abára wa sọ lórí ẹ̀ òun náà ni pé a rí pé àwọn ọmọ nílé ìwé àbáwọn ọmọ ọlọ́dọ̀ wa nílé a máa rí àwọn kan tí wọ́n máa ju àwọn kan lọ ń bẹ̀ láàrin ara wọn ọmọ kan ó mọ̀wé ju ọmọ kan lọ ẹ̀rí kí wá ní àṣírí tí ń bẹ ń bi kí ọmọ mọ̀wé kí ni àṣírí tí ń bẹ ń bẹ̀ àtàfáwùk ẹ̀rí láàrin àwọn ọmọ kí ló fà á tán ẹ̀rí pé ọmọ mi yóò mọ̀wé tó pé lákàyè náà yóò bù háyà kí ni ó ti máa ń fà àti pé kí ni táwa náà lè ṣe irú ìgbésẹ̀ wo lèmi náà lè gbé tọmọ mi ó fi gbé gbá orókè níléèwé ìhun ni àlàyé tí a fẹ́ bára wa sọ ká mọ̀ ọ̀tọ̀ ká wá mọ̀ kọjá ká mọ̀ nímọ̀ gidi gan kọ́ mọ̀ kó yanrantí lẹ́nu ẹ̀ ẹ̀rí ìhun làlàyé tá a fẹ́ bára wa ṣe ní dèdè àsìkò tí a ń bẹ yìí gbogbo ohun tí kò ní bá tọ́lọ́hun tí ó sì ní bá tí a nígbà Muhammad musa salam ọlọ́mọdé awí ọlọ́túbi ọlọ́hun ọlọ́àjẹ́ kò ń sọ ọlọ́hun ní tábà wá sí wí ń bẹ̀ ọlọ́hun kó dákun ọlọ́mọsá yáfi ẹnì kọ̀ọ̀kan wa la ilaha illallah ọlọ́mọsá àforíjì ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run bá tí mo ń tọ́ ẹ̀dá sọ́nà ọlọ́run dákun mọ́sá tó wa sọ́nà alákọ̀ọ́mẹ́ ni pé ń tá a pè ní tafawuk kí ọmọ gbégbá orókè ẹ̀rí kéèyàn ju akẹgbẹ́ rẹ̀ lọ òun náà ní taqaddumuhu ala akranihi náà ni kó ju àwọn ẹlẹgbẹ́ rẹ̀ kó ju wọn lọ taqadduman ulawiyan kó jùlọ ní jújù gbé gíga ni sha'anan nípò rẹ̀ àbí níbi bíborí ni àbí níbi ìmọ̀ ni àbí níbi ẹ̀kọ́ ni àbí níbi ọlá kan ni àjùlọ náà làjùlọ ọmọ jẹ́ nítorí pé ní tafawuku ni ẹni tó jẹ́ premier léwe nísìnyí ó tafawuku lórí ẹni tó jẹ́ deuxième ẹni tó jẹ́ àkọ́kọ́ léwe ó ga ju ẹni tó jẹ́ ẹnì kejì lọ ẹ̀rí ó ga jùlọ kí wàá ní àṣírí tí ń bẹ lábẹ́ rẹ̀ àwa náà tá à ń fẹ́ káwa náà bí ọmọ tí ó gbé àjùlọ lórí ọmọ mi tí ó gbé gbá orókè báwo ló yẹ ká tọ̀ ọmọ àgbà alákọ̀ọ́kọ́ ń bẹ ní pé ohun tó yẹ kéèyàn ṣe ṣíwájú ohunkóhun òun ni kéèyàn tó bímọ nítorí pé kọ́mọ mọ̀wé lámọ̀jù yìí gbégbá orókè yìí nígbà míì àbẹ́yìí tó pọ̀ jù ń bẹ lára nǹkan àmúwá ọlọ́run ní máa ń dá ẹni tí làákàyè rẹ̀ pé ọlọ́run ní máa ń dẹ́ni tó pọ̀ nú làákàyè ọlọ́run náà ní sì máa ń dá làákàyè níwọ̀ntúnwọ̀nsì ọlọ́run náà tún máa dẹ́ lómi tí làákàyè yóò wà lẹ̀ yányán oríṣiríṣi làákàyè níbẹ̀ irinṣẹ́ tí máa ń ṣiṣẹ́ jù lọ́dọ̀ ọmọ tí ó yá sí pé ọmọ ìwé lámọ̀ jù àkọ́kọ́ ẹ̀bẹ̀ làákàyè ni nígbà tí làákàyè bá mú dáadáa àwọn olóyìnbó àwọn onímọ̀ nípa àwọn nafsaniyun àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ nípa àṣírí bẹ́ẹ̀ ni pé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú ìgbésẹ̀ yìí ó so mọ́ làákàyè ó so mọ́ pọlọ èèyàn bọ́pọlọ bá ṣe tó bípọlọ bá ṣe tó bẹ́ẹ̀ náà ni ọmọ fún ọmọ àwé jù wọ́n ní àkọ́kọ́ ńbẹ̀ òun ni pé kéèyàn kọ́kọ́ gbìyànjú kó pèsè àwọn nǹkan wìrọ́ọ̀sì èyí tá a mọ̀ sí àwọn nǹkan tí èèyàn jogún torí pé èèyàn máa jogún làákàyè àwọn èèyàn ò lè jogún mà ìmọ̀lẹ́ yẹn máa kọ́ ó ti lè bu làákàyè tí ó wà lára bàbá rẹ̀ àbí lára ìyá rẹ̀ ó ti lè bu wáyé àbí lára àbúrò bàbá rẹ̀ àbí lára ẹ̀gbọ́n bàbá rẹ̀ ó ti lè bu wáyé àmọ́ ìmọ̀ wọn ò lè bu ọkọ̀ ìmọ̀ ni ẹ̀rí lọ́sí pé síwájú náà ẹ̀rí pa nígbà Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àlàyé tó ṣe fún wa ní pé èèyàn gbọ́dọ̀ ṣẹ̀ṣà yáàrí fọ́mọ rẹ̀ tó fẹ́ bí gbọ́dọ̀ wo yáàrí fọ́mọ rẹ̀ tó fẹ́ bí ìyá dáadáa ìyá onílàákàyè èèyàn gbọ́dọ̀ wá fọ́mọ rẹ̀ èèyàn gbọ́dọ̀ fẹ́ ìyá ọ̀dẹ̀ kó fi ṣèyá ọmọ ẹni bá wo ẹwà lára obìnrin tí ò wo làákàyè lára obìnrin tó fi fẹ́ yàwó ẹ rí i pé irú wọn bẹ́ẹ̀ wọn lè bí ọmọ tí làákàyè wọn ga sókè ẹ rí lóòótọ́ ọlọ́run lọ́ba tí máa ń ṣe gbogbo ètò nǹkan yányán òun ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ pápátá òun náà ló dáyà náà bẹ́ẹ̀ ó sì ní kó wò ó dáadáa wòyí tó wù ọ́ ń bẹ̀ kó fẹ́ gbàgbà pé làákàyè ń bẹ lára ẹ̀ dáadáa ó lè tara bẹ́ẹ̀ náà kó fi fẹ́ tí ó bí ọmọ tí ó ní làákàyè fún ọ lóòótọ́ ẹlòmínà ni wá bí ó lè jẹ́ làákàyè tí wàá bá ọmọ tí làákàyè rẹ̀ ò ní tó bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ inú àṣẹ ọlọ́run àmọ́ ohun tó fi mọ̀ ń pé làákàyè ń bẹ nílé wọn ní kó wọ àbúrò ìyàwó rẹ̀ àbí kó wọ ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ bí làákàyè àbúrò ìyàwó rẹ̀ bá ti tó àbí làákàyè ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ bá ti tó làákàyè wọn mọ̀ pé ohun tí ìyàwó rẹ̀ fẹ́ bí fún ọ nìyẹn
wọn náà tó jẹ́ ìyàwó tó fẹ́ fẹ́ ọkọ wà búrò ọkọ rẹ̀ wẹ̀gbọ́n ọkọ rẹ̀ kéwù ni wọ́n máa ń ká ju lé wọn wọ́n máa hàlù kúránì ju lé wọn gbà pé nítorí àlùkùránì tó bá lọ fẹ́ ọmọ lé wọn inshallah lórí àníyàn bẹ́ẹ̀ ìwọ ọmọ tó fẹ́ bí fún wọn náà ọmọ tí ó hàlù kúránì ni ọmọ tí ó mọ̀wé jù ni ibẹ̀ ló yẹ kí àkọ́kọ́ gbé náà alákọ̀ọ́kọ́ náà ni ìṣẹ̀ṣà ìyàwó tó dáa ìyá tó dáa fọmọ yìí ni. ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì nígbà tó gbà ń bẹ lóyún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn a máa tún làákàyè ọmọ ṣe nígbà tí ìyàwó bá ń bẹ lóyún nígbà tó pèsè jáwù kìlímà tó dáa fún ìyàwó náà tó wà láyé rẹ̀ oyin dánú bí oyin ṣe ohun tí ò dáa pẹ̀lú rẹ̀ òun fún lóúnjẹ lásìkò lọ́wọ́ oúnjẹ tó dáa ń jẹ lásìkò ó lè jẹ́ banana ní jẹ lásìkò ó sì dààmú ẹ̀ ó fìtínà rẹ̀ ọ̀kun lójú ọkàn rẹ̀ balẹ̀ ó rí i pé ọmọ náà yóò lè ṣẹ̀mí inú àpò bí náà pẹ̀lú fọkànbalẹ̀ tí ẹ̀jẹ̀ kan ò ní wọ́ọ̀ṣì lérí kó dà lọ́pọlọrú kókó ìhà kókó àrùn kan mọ́rọ̀dù kan bá ní mọ́rọ̀dù tí ó lọ padà mú làákàyè lára ọmọ náà nù kò ní lọ mú bẹ́ẹ̀ tẹ́tàtà rẹ̀ ni pé tóbi bá lóyún fún ni a máa ń fi obìnrin lọ́kàn balẹ̀ ni àwọn ẹlòmíì obìnrin wà lóyún yóò máa ṣe jìnnàjìnnà káàkiri yóò máa ṣe jàpá káàkiri bí ti ń kóyin lọ ní kóyin bọ̀ bàbá mọ̀ wá wo níran ń tí ọ̀dà ni ẹ̀rí oúnjẹ tó yẹ kó jẹ ọmọ tọ́jú ẹ̀ tó pé nínú oúnjẹ tí ìyá bá jẹ nì inú ẹ̀ náà ni ọmọ tí ń bẹ nínú ìyá náà ti fẹ́ máa jẹ ẹ̀rí gbogbo kìíní àgbọ̀dọ̀ sọ fẹ́ni tó bá fẹ́ ní ọmọ tí ọmọ mọ̀wé lámọ̀jù jẹ́mọ̀ gbogbo àrókè ní bàbá kò ní abala yìí wọn ni àbọ̀ sínú àwùjọ ìtàmọ̀ sí bí a òmùrù bí ìyà àwọn tó tan mọ́ environnement ní tí ọmọ náà ń bẹ nígbà tó wọn bá dé tó dé sọ́dọ̀ bàbá àti ìyá nígbà tá a bí ọmọ tọmọdé sọ́dọ̀ wa inú tí a gbọ́dọ̀ fòrò ẹ̀ tá a gbọ́dọ̀ pèsè kalẹ̀ fún ni pé a gbọ́dọ̀ tún lè ṣe fún ilé tá a wà àwa tá a jó méjèèjì a bójú tó títọ́ ọmọ náà a tọ́ bó ti yẹ ká tọ́ gbà àwọn oúnjẹ tó yẹ ká fún wa máa fún àwọn tọ́jú tá a máa fún ní kékeré àwọn wà pẹ́pẹ́pẹ́ tá a máa fún tí o gbogbo àrókè níbi ẹ̀kọ́ rẹ̀ bá a ti ń ka nǹkan bá a ti ń sọ̀rọ̀ bukini àwọn náà la máa pèsè sí ara ọmọ wa a máa pèsè sí ara ọmọ náà lára nígbà tó bá lo marhala èyí ti rọ̀dọ́ àtàsọ ìtàbùṣe ẹ̀rí ó fẹ́ wọlé ìwé ìgbà tó bá fẹ́ wọlé ìwé nísìn á wà ilé ìwé tó dáa á fi sí ilé ìwé tó dáa torí pé ilé ìwé pàpà ní iṣẹ́ tó fẹ́ ṣe lára rẹ̀ yóò wọlé ìwé tó dáa nínú àwùjọ náà tó wà á wọ àwùjọ tọmọ náà ń lò ta ní àwùjọ ọmọ bẹ̀rẹ̀ látara bàbá àti ìyá àwùjọ bẹ̀rẹ̀ látara àwọn ìgbọ́n àtàbúrò àwùjọ ọmọ ó bẹ̀rẹ̀ látara àwọn ọ̀rẹ́ rẹ̀ láfiwò ìjọ rẹ̀ ti ń kírun ni ìjọ wọn ti ń kírun ní ń bá rìn ìjọ wọn ti ń ṣiṣẹ́ ní ń bá rìn ìjọ wọn tó mọ̀wé ní ń bá rìn gbogbo lẹ́yìn ni a gbọ́dọ̀ wó mọ́ ọmọ lára. bákan náà irun tí ó tún ṣe pàtàkì bẹ́ẹ̀ òun ni pé a tún kú fàdúrà lẹ́yìn tó pọ̀ a máa ṣàdúrà fáwọn náà a máa ṣàdúrà mímọ̀ fún akọ̀ọ́ládùá bá a ti ń ṣàdúrà mímọ̀ gbà láti kékeré bákan náà a tún máa ṣe dáadáa àwọn tá a jẹ́ òbí méjèèjì a lànìyàn rẹ̀ lórí ẹ̀ a sì máa ṣe dáadáa a mọ̀ pé ọmọ yìí tó bá lẹ́kọ̀ọ́ náà bù ṣe tọ́lọ́run yóò fi ṣe yóò fi túnú ṣe ni kò ní fi balẹ̀ jẹ́ a ní àníyàn bẹ́ẹ̀ lórí ẹ̀ a máa wá ṣe sàrà a sì jẹ́ ọmọ pé torí òun la fi ń ṣe gbogbo àdúrà tá à ń ṣe yìí a jẹ́ ọmọ bẹ́ẹ̀ yóò jẹ́ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ tí a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe fún ọmọ tí a ń fẹ́ kí gbogbo àwòrókè kóhun náà dẹni gíga ní ibi iṣẹ́ nínú ẹ̀kọ́ rẹ̀ nínú kéwù ni àbí nínú ìwé ni àwọn ìgbésẹ̀ ló yẹ kí a kọ́ ṣe síwájú náà láwọn ìgbésẹ̀ tó tún tẹ̀lé ni pé arọ́gbà fi tafawuk á jẹ́ kí ọmọ náà kọ́ mọ̀ wípé ẹ fẹ́ kọ́ ọmọ náà gbégbá orókè léwe òun náà ó sì ní ẹ̀mí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti ní vouloir c'est pouvoir yóò ní ẹ̀mí bẹ́ẹ̀ wípé òun fẹ́ gbégbá orókè ẹ̀rí bá ti wù lọ́kàn rẹ̀ ẹ̀rí tẹ́ ẹ̀yin lẹ́gbìnfẹ́ bẹ́ẹ̀ sí lọ́kàn ẹ fi hàn ni àwọn tí wọ́n jẹ́ ọ̀mọ̀wé jù àwọn tí wọ́n máa kéwú jù àwọn tí wọ́n gbá orókè jù nínú ìwé tí wọ́n làkàyè jù nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ ipò wọn ni wọ́n tò wọ́n sínú àwùjọ kí lóore wọn kí ni dáadáa tọ́lọ́ ń pèsè rẹ̀ kalẹ̀ fún wọn torí pé Ọlọ́run lóhùn ó gbé wọn ga láyé òun ó gbé wọn ga láyé kíyámà ọ̀fi ọlá ní fi hàn ọmọ náà tó bá ti mọ̀ tán pé tọ̀ kéèyàn gbégbá orókè kéèyàn kàwé jù àbí kéèyàn kéwú jù ẹ̀ fi máa ń rípò dáadáa ni látara bẹ́ẹ̀ ọmọ náà irú nǹkan bẹ́ẹ̀ yóò wù ọmọ náà pàápàá láti gbé gbèsè bẹ́ẹ̀. bákan náà èyí tó tẹ̀lé ni pé tasniful mawad èèyàn gbọ́dọ̀ gbìyànjú ila jayyidin wa mutawassitin wa sayyi'in èèyàn gbìyànjú láti pín àwọn iṣẹ́ náà iṣẹ́ tọ́mọ ń ṣe léèwé èèyàn pín sọ́nà mẹ́ta kí ni àwọn iṣẹ́ tọ́mọ náà mọ̀ jù léèwé náà àwọn ètò mọ̀ jù ní
kò ní filẹ̀ yóò tún ní tẹ̀síwájú lórí ẹ̀ yóò tún máa ṣakitiyan lórí ẹ̀ gidi gan yóò máa kà lákà yí bírí lákà tó kà ní ọmọ ká kó wọn bá gbàgbé lára rẹ̀ mutawasit èyí tó ti pé ọmọ níwọ̀ntúnwọ̀nsì kò kéré jù kò pọ̀ jù yóò tún lè mọ́ ìhun náà dáadáa yóò para wọn gidi gan tó bá ní ìdìrànlọ́wọ́ ó ṣe ìrànlọ́wọ́ fún lórí ẹ̀ ní fẹ́rẹ́fẹ́ lọ́ọ́ fi ìrànlọ́wọ́ lórí ẹ̀ kóun náà kó lè bọ́ sáyé jẹ́ yìd láyé èyí tó wà bíẹ̀ èyí tó mọ̀ dáadáa ó fà lọ sí àyè bẹ́ẹ̀ ẹ wá rí èyí tó yá sí pé ó wà sẹ́ yìí èyí tí ó mọ̀ nú ẹ̀ rárá tẹ́ pé kò ríran bẹ̀ kò mọ nǹkan ṣe bẹ̀ rárá ó gbìyànjú ó gba ẹni tí ó mọ̀ tó ṣe fún nílé nígbà tó bá délé lórí bẹ́ẹ̀ bóyá màtí lọ́mọ rẹ̀ ó mọ̀ dáadáa ni bóyá fìsíkì ni kò mọ̀ dáadáa ni bóyá inú ọmọ wa di níyà lọ́mọ rẹ̀ ọmọ ni àbí inú ọmọ wa di lọ́gàwíyà ó lè jẹ́ náhùn ni kò mọ̀ ó lè jẹ́ bàdágà ni kò mọ̀ ni ó gba olùkọ́ fún tí ọmọ tó kọ́ ní dáadáa níbi tó ti lẹ jù nínú ẹ̀ táwọn léwé tí wọ́n ti wá sàn díẹ̀ ẹ̀ táwọn ní kéwì àwa náà tún wà ní tí ó máa gba ẹni tí ó máa rẹpẹtẹ kú iṣẹ́ fáwọn ọmọ wa níléèwé ṣùgbọ́n nílé kéwù kò yá ká fi rí a máa ń rí láwọn àrìnlú díẹ̀ bíi Kòtónù bíi Porto Novo láwọn àlùdí àkànrí bẹ̀ ibi táwọn afáwọ̀ tí máa kiri ojú láti máa kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ní díẹ̀ àwọn náà tún máa ti àdáwò bọ́ ọlọ́run kó dákun ọlọ́mọ sàṣánú ẹni kọ̀ọ̀kan wa ẹ wá rí láwọn ààyè míì kò tiẹ̀ wá sí rárá ni àwọn ọmọ lọlé kéwú àbójútó wọn àwa òbí òbójútó wọn àgbà nìkan tí wọn bá wò àmọ́rú bí tí wọ́n ti lágbára àwọn ibi tí wọ́n ti lẹ́nu ẹ̀kọ́ àmọ́ àwọn kàtí ẹnu lọ wọn kàn ń bọ̀ lásán náà ni ó jẹun tí ọ̀dà a sì fẹ́ kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ gbégbá orókè báwo ni ó sì gbà gbégbá orókè yóò nira fún wọn láti gbégbá ni lẹ́ni kí ẹ̀ṣà kíyèsí lára àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni ká fòrò wọn ká pín àwọn iṣẹ́ ní sí ọ̀nà mẹ́ta èyí tó lágbára ńbẹ̀ èyí tó wà níwọ̀ntúnwọ̀nsí ńbẹ̀ èyí tí ò rí nǹkan síbẹ̀ yányán ẹ̀já ti sókè díẹ̀ tábàdí pé àlè ti sókè ẹ̀rí kákó gbó oníṣẹ́ táfi tó kákó jì kọ́lọ́n kó mọ́ sí àgbàdo ẹnì kọ̀ọ̀kan wa la ilaha illallah. Bákan náà a wá ṣe iktishafi mawatin ad-da'f wa su'al al-mu'allim a kọ́ ọmọ náà lórí pé ọmọ yìí ibi tó bá rí pé ó ti lẹ nínú àwọn iṣẹ́ rẹ̀ ọmọ náà pàpà yóò ṣàkíyèsí pé ibi báyìí òun lẹ́ ń bẹ̀ nínú àwọn iṣẹ́ tóun àbí nígbà tí wọ́n bá gbéṣẹ́ fún wọn pé kí wọ́n lọ ṣe ń lé kí wọ́n fún wọn ní exercise èyí tá a mọ̀ sí al-wajibatul manziliyya pé ẹ lọ ṣe ń lé tọmọdé tó ṣe tó rí pé òun rí ṣe àmọ́ ibi báyìí kò yé òun dáadáa òun ọmọ dáadáa ọmọ tó fẹ́ ganúwe rẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ gbìyànjú tí ó lọ bá olùkọ́ rẹ̀ pé olùkọ́ wa ẹ dákun nígbà tí mo ṣe tí mo débi báyìí mo kú rẹ̀ ń bẹ̀ ìlé nítẹ̀síwájú ń bẹ̀ ìmọ̀mọ́ ẹ fi yé mi àbí yóò lọ bá ẹ̀gbọ́n rẹ̀ kan àbí yóò bá àwọn tó súnmọ́ ẹgbẹ́ ọ̀dọ̀ wọn láti ṣe kíni láti fi hàn wọ́n bí ẹ dákun bá ń wo kíní yìí bí tí mo dúró sí ni gbogbo ọmọ tí ó bá mọ ẹ̀jẹ̀ sísè ṣe tí ọmọ ohun tí wọ́n ní kó ṣe tó wá dákẹ́ lórí bẹ́ẹ̀ ẹ rí pé ọmọ bẹ́ẹ̀ kò ní màwé mo fẹ́ mú àpèjúwe kan fún yín tọ́lìbùn ọ̀kan náà ọmọ wa níléèwé níbi ẹ̀kọ́ olùkọ́ yẹn ní ọjọ́ kan òun sáré pé òun gbé ẹ̀sìs kan fáwọn ọmọ náà nígbà tó ń gbé fún wọn nígbé tí ó gbé dé léèwé nínú gbogbo wọn yányán òun nìkan lórí ẹ̀sìs náà ṣe gbogbo wọn tó kù wọn ò rí ṣe òun wá béèrè sírù òun ò béèrè àṣírí báwo ló ṣe gbà ṣe lọ́dọ̀ rẹ̀ òun gbé lọ́wọ́ rẹ̀ òun wá súnmọ́ bàbá tó bí ọmọ náà òun wá béèrè pé ọmọ yín ó gbé ẹ̀sìs kan wá fóun lánàá tóun béèrè lọ́wọ́ pé kí wọ́n ṣe kí wọ́n gbé wá ẹ̀sìs ìgbà tí wọ́n gbé ẹ̀sìs náà dé òun rí pé òun nìkan ló ṣe ní gbogbo fásitì náà ọmọ náà sì ní ọmọ kan tí máa ń jẹ́ premier ní kíláàsì ni mo fẹ́ lè sọ pé ní marhala ìdàdíyà ni wọ́n awwal òun ní àkọ́kọ́ ikú secondary ni òun ní ọmọ tí wọ́n sábà gbé premier jù ìjọba ló wá máa ṣírí ìgbégbá orókè ọmọ náà ẹ̀rí nígbà tó ń súnmọ́ bàbá rẹ̀ ó jẹ́ kó mọ̀ wípé ọmọ náà ẹ̀sìsì ni òun ti jáde lọ òun sílé gbogbo ilé ti sùn ilé ò tí ì sùn náà ju ilé ti sùn ọmọ yìí kún lójú fò tí ń sunkún kò tí ì sùn ń sunkún ó gbé káyé ìṣíwájú ń sunkún òun adé òun bá sí òun ní kí n ṣe ẹlẹ́kún ó ní ẹ̀sìsì kan ní mẹ́tù pọ̀ṣẹ́ gbé fáwọn iléèwé òun sì comprendre ẹ̀sìsì ni òun comprendre rẹ̀ òun ti ṣe ṣùgbọ́n òun kò yé òun sí òun wá ń pa òun lẹ́kún ọmọ táwọn yìí kéré o ọmọ táwọn yìí kò tí ì ní nǹkan ọdún àwọn ètí ju nǹkan bíi 13 ans àbí 14 ans lọ ẹ̀rí ó sì wà ní cours secondaire premier cycle lọ́mọ náà wà ó ti wà ní nǹkan bíi 3e àtẹ́kìd ẹ̀rí wọ́n ṣẹlẹ̀ pé bàbá náà wá gbé kí kàyé ni ó wọ ẹ̀sìsì náà gàrà báyìí ọlọ́run ní kóun náà ti kàwé díẹ̀ bá náà wá padà wá fi ọwọ́ ẹ̀ hàn ó ṣàlàyé fún pé báyìí ni ìhun tí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ nǹkan báyìí lélẹ́yìí ó ṣàlàyé fún lórí ẹ̀ ó tàn mọ́lẹ̀ sórí ẹ̀sìsì náà fún lẹ́ẹ̀kan náà ó bá sì bú sẹ́rìn lẹ́ẹ̀kan náà
ó bú sẹ́ni ó bẹ̀rẹ̀ sí ṣe ẹ̀sìn ó sì parí ẹ̀ fún ara rẹ̀ tí kì í ṣe bá náà ló bá ṣe ó kàn ṣàlàyé ohun tí ń bẹ́ẹ̀ fún tó rújú ń bẹ̀ ó ṣàlàyé fún ọmọ náà sì rí ọ̀nà lẹ́ẹ̀kan náà ẹ rí i pé irú ọmọ bẹ́ẹ̀ ọmọ tó já sí pé ó ti gbèsè àti gbégbá orókè nìyẹn ó nífẹ̀ẹ́ ohun tí ń ṣe ó sì ń ṣàkíyèsí ohun tí ń ṣe ó sì ń béèrè ẹ̀rí nígbà tí wọ́n gbé ẹ̀sìn sùn ẹ̀rí kọ́lọ́n kó dàpọ̀ ọlọ́mọ sẹ̀sà mọ́ná wa lára àwọn ìgbésẹ̀ míì tó tún yẹ kí ọmọ wa ṣe ẹni tó wá fẹ́ gbégbá orókè ni pé iṣẹ́ tí a fẹ́ ṣe ní ọ̀la nísìn yóò ti tè ní kà ohun tó wá fẹ́ ṣe lọ́la yóò tè ní kà bóyá má tí wọ́n ṣe lọ́la ni bóyá fìsíkì ni nígbà tí ó bá ṣe gbogbo iṣẹ́ tó yẹ kó ṣe lẹ́ni tán yányán yóò jujú sínú àwọn eléyìí náà yóò yẹ̀wò lọ ó lè béèrè nígbà tó bá ka díẹ̀ yóò béèrè pé eléyìí kíran ó lè béèrè díẹ̀ nígbà tó bá yẹn tó béèrè lọ́wọ́ rẹ̀ àmọ́ tí ìbára nìkan náà tó bá àsán pọ̀ ká ó ṣe kìrá rẹ̀ kìrá àtẹnu àbírà ó kà lásán pòun tó fi lọ délé ìwé níwájú pòfẹ́sọ̀ rẹ̀ lọ́la ẹ rí i pé ohun tí pòfẹ́sọ̀ bá ń sọ ni kò ní jẹ́ nǹkan àjèjì lójú rẹ̀ ó ti kà á lánàá ẹ̀kọ́ yẹn yóò tètè yé òun ju àwọn tó kù lọ àgàgà wájá sí pé ohun tí wọ́n fẹ́ ṣe ń bẹ̀ nǹkan ṣẹ́fẹ́wí ni nǹkan ṣẹ́fẹ́ tó ń pè nǹkan ìṣáyí àbí tàbí rí ló jẹ́ ni bóyá nǹkan communication oral tí í ṣe écrite ló jẹ́ ni tó irú eléyìí ni yóò lè ṣe ìrànlọ́wọ́ fún torí pé ó ti rí gbogbo àwọn mọ́ tó wà ń bẹ̀ àwọn gbólóhùn tí wọ́n lò ń bẹ̀ àwọn kẹ́límà tí wọ́n lò ń bẹ̀ ó ti rí ọ̀pọ̀lọpọ̀ ó ti pàdé ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ nílé nínú dásùnì kó tó wá bọ́ sílé ìwé níwájú olùkọ́ rẹ̀ ẹ̀rí jásí pé àwọn kinní ni yóò lè mú ọmọ dàgbàsókè nígbà tí ọmọ bá wà bẹ́ẹ̀ ǹjẹ́ a fẹ́ kí ọmọ tiwa náà kí wọ́n ṣe kíni o kí wọ́n máa kàwé wọn léyìí tó pọ̀ gbogbo àlàyé tá à ń ṣe yìí ọmọ tí ò bá gbọ́ òbí tó bá gbọ́ kó ṣàlàyé ẹ̀ fọ́mọ rẹ̀ wípé ìwọ máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí ìtorí pé ń wu èmi náà kó o dẹni gíga kó o dẹni tí ń gbégbá orókè kọ́lọ́ mọ́sà tún àníyàn kọ̀ọ̀kan wá sí lára àwọn ọmọ wa lára àwọn tó tún ṣe pàtàkì tọmọ fún lè dẹni tí ó ga tí ó mọ gbégbá orókè tí ó ju àwọn akẹgbẹ́ rẹ̀ lọ nínú ìwé nínú ẹ̀kọ́ òun náà tẹ kìí mẹ́lì mustawa bistimrar wọ́wọ́dẹ̀ ẹni mulahadhat yóò máa ṣe kíni yóò máa yí ara rẹ̀ wò yóò máa ṣe dánwò fún ara rẹ̀ lára ẹ̀kọ́ tí olùkọ́ bá kọ́ nígbà tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ tán àbóhun náà ká fún ara rẹ̀ ni yóò wọ́n pé nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ mi yìí nígbà tí professor dispense kù tán fún wọn tó ṣe muhadara rẹ̀ tán fún wọn ní fọ́síl tó ṣe dárúsù tán fún wọn ní fọ́síl yóò wọ́n pé báwo mo gbọ́yé gbà ǹjẹ́ mo gbọ́yé dáadáa yóò ní jẹ́ yìí nínú ẹ̀mí ara rẹ̀ pé jẹ́ yìí yóò nù tí ẹ̀ pé ẹ̀kọ́ yìí jẹ́ yìí mo ṣe yìí dáadáa mo gbọ́ ìyé dáadáa èyí tí ò bá gbọ́yé dáadáa bá pé èyí tó wà mutawasitu ni yóò ní mutawasitu al-fahm òun gbọ́yé níwọ̀ntúnwọ̀nsí ni yóò sọ bẹ́ẹ̀ pé eléyìí mo gbọ́yé níwọ̀ntúnwọ̀nsí ni èyí tí mo gbọ́yé níwọ̀nba èyí tó kún bẹ́ẹ̀ ń lọ wádìí báwo ní í ṣe gbà gbọ́yé dáadáa ọmọ lè gbèsè àti wádìí àmọ́ ọmọ yín ó yé o kò yé o kí pọ̀sẹ́sà kó ní yàrá kó ń jáde tiẹ̀ ni báwo lọ irú ọmọ bẹ́ẹ̀ ó ṣe gbàgbégbá orókè kò lè gbégbá orókè láyéláyé yóò lọ wádìí náà ni nígbà tí ọmọ dáadáa ni Hausa yìí kò tí ẹ wá gbọ́ yé yányán nígbà tí pọ̀sẹ́ náà ṣàlàyé tán mo ṣe àbó kàtà mo ṣe kò rí kankan gbọ́ yé ń bẹ̀ kí ló yẹ kó ṣe ó yẹ kó tún pòrí rẹ̀ kó tún padà sẹ́yìn kó tún kàwò ná kó tún yẹ wò ná pé kí ni yìí kí ló tún ní fi gbọ́ yé dáadáa ó yẹ kó tún wádìí nípa rẹ̀ dáadáa kó tún kà kó tún gbọ́ ó lè béèrè lọ́dọ̀ olùkọ́ náà kó ra lọ́wọ́ pẹ̀lú ti respect pẹ̀lú tẹríba bí ẹ dákun stars kí ni yóò dá pé mi ń gbọ́ yé dáadáa ẹ tún àlàyé ṣe fún mi bólùkọ́ náà bá jẹ́ olùkọ́ dáadáa tó jẹ́ èèyàn rí tó jẹ́ èèyàn dáadáa kò ní gbó lẹ́nu sọ́hùn yóò ṣe kí ni yóò tún gba ọ̀nà míì fi tún ṣàlàyé fọmọ náà yóò tún lo méthodologie míì tá a pè ní tókùtà tí yóò tún padà ló fọmọ náà bóyá ọ̀nà tó gbà ní bóyá ọmọ náà lè padà ní àgbọ́yé lára rẹ̀ ẹ̀rí bó ti yẹ kí àwọn ọmọ tí ó fẹ́ gbá orókè bó ti yẹ kí wọ́n máa ṣe náà nù ni. lára ohun tó tún lè mú ọmọ gbá orókè ni pé at-takrar yawmiyan kí wọ́n máa pòrí ohun tó kọ́ ní gbogbo ìgbà kí nìyẹn ó kó bá pọ̀lọpọ̀ àwọn ọmọ wa àwọn ìfẹ́ pòrí ohun tí wọ́n kọ́ kódà ẹlòmíì ka nígbà kan tó fi lọ pàdé olùkọ́ rẹ̀ léwu wa hadha aibun kabir àṣìṣe ni àlébù ńlá ni kákọ́yàn lẹ́kọ̀ọ́ léwu àbí kákọ́yàn lẹ́kọ̀ọ́ lé kéwú kọ́ ọmọ gbéyẹ̀wò ńlé títí ó fi pàdé ńjọ́ míì inú ọ̀sẹ̀ míì aburú ni táwọn wá ro àròbọ ẹ̀kọ́ èyí tá a kọ́ tẹ́lẹ̀ àkàǹgbàtà délé àtún akọ́ mi fi kún sórí ẹ̀ báwo ni ó ṣe gbà yé kò lè yé ọmọ tí ó bá gbégbá orókè kò ní ṣe bẹ́ẹ̀ èyí tá a kọ́ lè níní ńgbà tá a délé a gbọ́dọ̀ yẹ̀wò náà àgbẹ̀ àyẹ̀wò ọ̀rọ̀ yẹn ni àgbẹ̀ àyẹ̀wò èyí tó wà lá ní pé látara bẹ́ẹ̀
ìbẹ̀lẹ̀ ó ti máa ṣe àwọn mò sọpọlọ sọ́dọ̀ nígbà tá à ń kẹ́kọ̀ọ́ léwe mò báyìí ó dà pé pọ̀sọ́ náà ó ṣàlàyé rẹ̀ afa báyìí ṣàlàyé kẹ́lìmà báyìí fún wa ó sọ máàna rẹ̀ fún wa kayfa tustamal hadhihi al-kalima fi wadi al-lughawiyya báwo la ti ń lo àwọn gbólóyìn gbà nígbà fẹ́ lo nú èdè wa fi silah nígbà tá a fẹ́ lo nú abala ẹ̀kọ́ kan báwo la máa ń lo gbà gbọ́ àwọn àlàyé tí afa ṣàlàyé fún wa nígbà tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí èyí tá a mọ̀ sí mahara lughawiyya tafakọ abẹ́ni nígbà tí mo délé ni mo gbọ́dọ̀ tuntun yiri ẹ̀ wò náà tí ń padà tún wò lọ́dọ̀ ara mi ǹjẹ́ ó dúró sọ́dọ̀ mi tí ń sì máa pòórí rẹ̀ ní gbogbo ìgbà kún bá sá lọ nítorí pé al-ilmu ìmọ̀láyé bil-hifzi wal-fahm la budda min al-hifz wa la budda min al-fahm tahfaz wa tafham ẹ ọ máa ha ó sì máa lágbọ̀yé ẹni tí ó jẹ́ pé àgbọ̀yé nìkan nílò ìmọ̀ rẹ̀ ò tí ì pé kò lè gbégbá orókè o ẹ pé híhá nìkan nílò kò lè gbégbá orókè o àfi kó mọ méjèèjì ẹ tún máa wá ṣe gbìyànjú ẹ máa kó àwọn kẹlmat yàtọ̀ sí ohun tó lùkọ́ kọ́ yín ẹ̀yin náà máa ṣe àwọn gbólóhùn míì jọ tó pé mufradat nìyẹn fi máa nímà nígbà tẹ́ ẹ bá mọ mufradat yóò lè mọ àwọn jumal àwọn tarakib yóò lè mọ túmọ̀ rẹ̀ yóò lè mọ túmọ̀ àwọn fakarat nígbà tí ẹ̀kọ́ bá ń bẹ wájú rẹ̀ yóò lè mọ àlàyé tí ń bẹ lára rẹ̀ ìsàn gbogbo àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ lọmọ tó fẹ́ gbégbá orókè ló gbọ́dọ̀ gbé látàbí ó ní ìdíhun tá à ń pè sí dictionnaire ó ní ìdíhun tá à ń pè ní dictionnaire tí ó wà ní dédé tiẹ̀ níwọ̀ntúnwọ̀nsí rẹ̀ tí ò ní ga jù lọ tí ó fi máa rí àwọn túmọ̀ àwọn gbólóhùn tó díjú lójú rẹ̀ ní tí wọ́n máa fi rí fúnra rẹ̀ a gbọ́dọ̀ pèsè rẹ̀ kalẹ̀ fún ọmọ tí ó gbégbá orókè àwọn ìgbésẹ̀ tí a gbọ́dọ̀ gbé náà nù ni. bákan náà nínú ohun tí ọmọ tí ó gbá orókè tó gbọ́dọ̀ mọ̀ òun náà ni pé muraja'atu mawatini da'f fi bitaqati munfasila yóò gbé àwọn ìwé kan kalẹ̀ ìtàkùn ní telkhis yóò ṣe telkhis àwọn ààyè tí ibi tó ti lẹ ibi tí ó mọ̀ yóò kọ sínú ìwé kan nínú pépà kékeré kan yóò mú dání ẹ̀rí yóò mú dání yóò fi hàn àwọn ẹni tó mọ̀ jùlọ wọn kọ nígbà tí wọ́n bá kọ tó bá mọ̀ bẹ̀ dáadáa yóò wá ha yóò sì lágbọ̀ọ́ lórí ẹ̀ yóò máa pò rẹ̀ ní gbogbo ìgbà tí ò ní jẹ́ ó sálọ ẹ̀rí bákan náà ìgbésẹ̀ tó wá tẹ̀ ni pé at-ta'allum fi makani hadi'in ọmọ tí ó gba orókè ó gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ láyè tó pa lọ́lọ́ láyè tó lò àyè tí ò sáriwo àyè tí ò sí music ńbẹ tí ò sẹ́jọ́ ńbẹ tí ò sáròyé ńbẹ irú àyè bẹ́ẹ̀ lọ́mọ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ pèsè àyè tó dáa fọ́mọ nínú ilé nígbà tá a kọ́lé tán ǹjẹ́ a mú àyè táwọn ọmọ ti máa kẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ jáde kan tí kò sáriwo ńbẹ àwọn àbúrò wọn ò gbébẹ̀ kí wọ́n ṣe wàhálà àwọn ìyá wọn ò mọ gbébẹ̀ kí wọ́n ṣe wàhálà a sì gbọ́dọ̀ máa pariwo sórí wọn nígbà táyé ní bá ti mọ dáadáa tí ò sí ariwo ńbẹ àwa náà gbọ́dọ̀ máa dáriwo ńbẹ ìyá alẹ́ ò gbọ́dọ̀ máa dáriwo lẹ̀ ńbẹ bàbá alẹ́ ò gbọ́dọ̀ máa dáriwo lẹ̀ ńbẹ nítorí ẹ̀kọ́ yìí ṣe ń kọ́ kì í ṣe é kọ́ nínú ariwo èèyàn máa ń kẹ́kọ̀ọ́ níbi tí wà á dé jiddan ní àti máa kẹ́kọ̀ọ́ látara bẹ́ẹ̀ kọ́ lóun kó dákun ọlọ́mọ sàṣàlékún ẹnì kọ̀ọ̀kan wa kó sàlékún mọ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn ọmọ wa ọlọ́run bá wa yìí wọ́n ọlọ́run bá wa dá wọn sí ọlọ́run kó ṣe wọ́n ní mutafawiqin gbogbo wọn yányán kó ṣe wọ́n lẹ́ni tí ó mọ̀ gbégbá orókè ìgbésẹ̀ tá a gbé tí ó fi rí bẹ́ẹ̀ ọlọ́mọ sàjogún rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa àwa nílò yìí àwa náà látún bọ̀ wáyìí láìpẹ́ tún mọ̀ gbọ́ wọn lórí ètò yìí bákan náà ọlọ́mọ sàfẹ́ni kọ̀ọ̀kan wa ṣe subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látòrí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. bisimilahi alhamdulilahi wa salatu wa salam ala rasulillah assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. ní ẹ̀kan sí àtúnwá lórí ètò báwo la ṣe gbà tí àwọn ọmọ tiwa náà tí wọ́n fi dẹni tí wọ́n ń gbégbá orókè níléèwé nítorí pé ìfọ̀kànbalẹ̀ èèyàn láyé ń bẹnu pé tí èèyàn bá ń ṣiṣẹ́ kan kó ṣe kó yege ẹ̀ kó yọrí ẹ̀ ṣe dáadáa àti pé kí èèyàn gbégbá orókè nínú iṣẹ́ kan nínú iṣẹ́ tó dáa ì máa ń jẹ́ kí ara òbí balẹ̀ kí inú òbí sì máa dùn ọmọ náà pàápàá tí bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ inú tiẹ̀ náà sì máa dùn ẹ̀rí kọ́lọ́n kó dákun ọlọ́run mọ́sá sàlékún ìdùnnú ẹnìkọ̀ọ̀kan wa
níbi tí a bá rọ̀ dé nípa at-ta'allum fi makani hadi pé irú ọmọ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ ní àwọn àyè tí ó farabalẹ̀ tó fararọ àyè tó ló tí ìsáyè tí tẹ́lẹ̀ ọmọ bẹ́ẹ̀ wájú tí ó máa wá ohun kàwé àbí àyè tí àwọn àyà rẹ̀ ti ń wo fíìmù nínú pọ̀táàbù tí ń bẹ lọ́wọ́ wọn tí wàá lóhun kàwé táwọn máa gbóhùn sókè ń bẹ̀ ẹ rí i pé ara bẹ́ẹ̀ ibẹ̀ ni ọmọ náà yóò gbé ọkàn lọ ẹ̀kọ́ ò tún ní wà dáadáa àwọn ọmọ tí wọ́n bá ti gbígbá orókè táwọn pé ọmọ yìí Ọlọ́run ti pẹ̀bùn làákàyè sí lára irú àwọn nǹkan bẹ́ẹ̀ ló yẹ kí a sí lára rẹ̀ náà bẹ́ẹ̀ tó wá kàn ní pé a gbọ́dọ̀ gbìyànjú ikhtiyaru mada rusukh al-ma'lumat fi zihn ẹ̀rí báwo láti gbà tí ọmọ náà tí ó fi jẹ́ni tí ó máa há ẹ̀kọ́ gidi nítorí mo sọ ní ọ̀rọ̀ kọjá lọ wípé ìmọ̀láyé ká ha ká gbọ́yé náà ní jẹ́ mà bẹ́ẹ̀ bá ha nìkan tí ò gbọ́yé ó burú jáyì bẹ́ẹ̀ bá gbọ́yé láì ha ó sàn ó sì dáa jẹni tó há ìmọ̀ tó gbèrú láyé tí ò gbọ́n kankan yé nú ẹ̀ Ọlọ́run ló yin àwọn èèyàn bẹ́ẹ̀ nínú Al-Qur'ani ẹ̀rí ìmọ̀ yìí ṣe ń tẹ̀yàn ó kàn gbèrú lásán tí ò ní lágbọ́yé pa rẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ ni káha yìí òun náà wá nípò tó tóbi ipò ńlá ni tó a gbọ́dọ̀ ha ìmọ̀ a gbọ́dọ̀ ha ẹ̀rí a pèsè jáwù bẹ́ẹ̀ kìlímà bẹ́ẹ̀ a bá ọmọ ṣẹ̀ṣẹ̀ àsìkò kan tí ó máa ha ẹ̀kọ́ rẹ̀ ẹni tí ó máa ha ẹ̀kọ́ lóru ńbẹ nú àwọn ọmọ ẹni tí ó máa ha nídàájí ńbẹ nú wọn ẹni tí ó máa ha lọ́sàn ńbẹ nú wọn ẹni tí ó máa ha nígbà tílẹ̀ bá rọ̀ ńbẹ nú wọn ìwọ ni kó wo àsìkò tọ́mọ tiẹ̀ tí làákàyè rẹ̀ palẹ̀ mọ́ láti há ẹ̀kọ́ kó wá darí ẹ̀ sí àbí kó ṣàlàyé àsìkò kọ̀ọ̀kan fọ́mọ náà wípé máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí pẹ̀lú ògo Ọlọ́run ó máa rí ẹ̀kọ́ ó máa rí ha ẹ̀rí ẹlòmíì tí bá ń rìn lọ yóò máa há nǹkan rẹ̀ ẹlòmíì jòkó ní ọmọ ẹgbẹ́ yóò máa há nǹkan rẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú àwọn àsìkò yìí àti àwọn ìṣesí yìí a gbọ́dọ̀ mọ̀ láti fòró wọn sórí ìṣesí bẹ́ẹ̀ àti ìlànà bẹ́ẹ̀ Ọlọ́run mọ́sá bá wa fún wọn ṣe torí pé ká há ẹ̀kọ́ ó ṣe pàtàkì mo ti wílẹ̀ kan ní ọ̀rọ̀ yẹn ni torí pé ńgbà tí ó bá há kí ni tí ó kan nù dánwò kò ní jẹ́ gbé pépà wọn ò ní jẹ́ gbé ìwọlé fi kọ́ nǹkan ẹ̀rí tó há sọ́pọ̀lọ́ náà ni wọ́n máa kọ́ ìṣẹ̀lẹ̀ ká há nǹkan yẹn ó ṣe pàtàkì ó ṣe kókó náà ni wọ́n ti máa ń kọ́ wọn bá a ti ń há lè sún ọgbà nílé ìwé ńgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀rí lẹ́fì ọmọ tó há Al-Qur'ani a máa tètè mọ kéwú jù a máa tètè mọ bẹ́ẹ̀ bá há Al-Qur'ani ìmọ̀ yóò jẹ́ ìrọ̀rùn fún ihun tó kó bá àwa tá a wà ní Sud Benin bíi tá a fi yàtọ̀ sáwọn tó wà nínú ṣàṣà láàrin wa bíi láyé àná fi wá dàsìkò tá à ń bẹ yìí Ọlọ́run bá wa yí ọ̀dọ́ wa padà sí dáadáa káwa náà ní àwọn hufaz tó pọ̀ ẹ̀rí nínú iṣẹ́ hafiz ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ lè tó pọ̀ jù ẹ̀rí pé láì tí ìkẹ́kọ̀ọ́ kan láì mọ̀ nípa nahu nípa èmi ní balaga ni nípa sọ́ọ̀fù nípa kankan ni wọ́n sì máa sọ lárúbá bíi tọ́lák ẹ̀hún táwọn wọn lọ́wọ́ lórí ẹ̀ ni pé ìhà Al-Qur'ani tí wọ́n há Al-Qur'ani náà ló jẹ́ wọn àwọn lọ́wọ́ táwọn ọmọ bá há Al-Qur'ani kan tó lọ léèrè masha Allah wọ́n mọ ìwé náà wọ́n sì mà nítorí pé nígbà tí wọ́n há Al-Qur'ani ni òun ni ó pèsè gbogbo ìtókù kalẹ̀ fún wọn nírọ̀rùn ìsàn ká há ẹ̀kọ́ yìí ó ṣe pàtàkì ẹ̀jẹ̀ kakún kakọ̀ mu abá àti há ẹ̀kọ́ gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi tó ṣubú nílé ẹ̀kọ́ kò sí ohun tó ṣe ju pé kò lè jòkó há ẹ̀kọ́ rẹ̀ ni ẹ jẹ́ ká kọ́ wọn ní ibi tí wọ́n ti fara rọ tí wọ́n fara pamọ́ sí tí wọ́n fi há ẹ̀kọ́ nígbà tá a fẹ́ kí ọmọ akẹ́kọ̀ọ́ gbégbá orókè ọ̀rọ̀ yẹn ni pé ká há ẹ̀kọ́ ká sì ní àgbọ́yé lórí rẹ̀. lára àgbésẹ̀ tó tẹ̀lé ni pé nínú lórí tábìlì tọ́mọ tó ti kàwé a gbọ́dọ̀ pèsè tábìlì tó mú rọrùn dání fún ọmọ yóò gbéwèé rẹ̀ kalẹ̀ yóò jókòó rọrùn dáadáa báyìí láti máa ka ẹ̀kọ́ rẹ̀ láti máa ṣe àwọn exercise tí wọ́n bá gbé fún níléèwé iṣẹ́ tí wọ́n bá gbé kó ṣe lé a gbọ́dọ̀ pèsè àyè tó dáa kalẹ̀ fún àti tábù tó dáa tí ò ní jẹ́ pé ọkọ̀ nǹkan tí ó máa ba làákàyè rẹ̀ jẹ́ sínú ẹ̀ tàbí àwọn tábù tó wá kòtò àwọn tábù tí ó dáa ni a gbọ́dọ̀ pèsè rẹ̀ kalẹ̀ fún wọn àwọn tábù tó dáa tí jòkó wọn yóò rọrùn tó sì fi wọn lọ́kàn balẹ̀ tí wọ́n fi ṣe àṣeyege àṣe dáadáa nínú iṣẹ́ wọn tí wọ́n gbé fún wọn léèwé ó ṣe pàtàkì. bákan náà al-istirahatu muhimma jiddan ká fún ọmọ ní sinmi bó tilẹ̀ wulẹ̀ ó kéré ma ká fún ní sinmi ẹ̀rí torí pé ìsinmi ni yuhafizuhum
ẹ̀rí yóò máa ṣe kí ni yóò máa tarí wọn wọ̀nyídà fi hàn yóò máa tarí wọn lọ sí di ẹ̀kọ́ ni yóò tún máa jí àwọn nashat ẹ̀rí ara wọn jí kalẹ̀ láti gbẹ́kọ̀ yóò jí kalẹ̀ dáadáa ìsàn agbọ́dọ̀ wọn fún wọn nísìmí wọn gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ lọ tààrà bẹ́ẹ̀ ẹ̀rí pé ètò tó wà lẹ́ni pé nígbà tí máa kẹ́kọ̀ọ́ fóṣù mẹ́ta wọ́n gbà sí ọ̀sẹ̀ méjì wọ́n kẹ́kọ̀ọ́ fóṣù mẹ́ta wọ́n gbà sí méjì ó tún ní àwọn ìsinmi kéékèèké bí ọ̀sẹ̀ kan bí ijọ́ méjì kan bí ijọ́ kan láàrin ẹ̀ tí wọ́n máa ń gbà ní gbogbo yìí náà ó ní ohun tí máa ń ṣe nígbà tí wọ́n bá ń bẹ lọ́dọ̀ wá lé bá kẹ́kọ̀ọ́ díẹ̀ á fún ní ìsinmi náà kò wá ní jẹ́ yóò wá lọ fi nǹkan míì tí ó fi ba ẹ̀kọ́ tó kọ́ yẹn tí ó fi bàjẹ́ kò ní gba ọ̀nà bẹ́ẹ̀ lọ ohun tó jẹ mára ẹ̀kọ́ náà ni ó fi ṣeré tó bá padà wá dé nísìn ẹ̀rí pé tó bá ti gbé ẹ̀kọ́ náà yóò tún wà dáadáa nísìn àmọ́ gbà tó mo fẹ́ sinmi ó ní ó lọ ṣe ìsinmi lọ́dọ̀ àbúrò ìyá nǹkan àbúrò ìyá rẹ̀ tí kì í kírun dáadáa àfa irun tọ́mọ rẹ̀ ti ń kí tẹ́lẹ̀ tó bá dé kò ní lè kírun máa o àwẹ̀ tí ń gbà tẹ́lẹ̀ kò ní lè gbàwẹ̀ máa o ìdáni a gbọ́dọ̀ gbìyànjú kárí pé gbogbo tí wọ́n ti lọ ṣe ìsinmi nì kó jí bí ìrọ̀rùn fún wọn tí ò ní ba àdójúkọ wọn tí ò ní bàjẹ́ ń tá pèsè ẹ̀sìn wọn lára tẹ́lẹ̀ kò ní bàjẹ́ mọ́ wọn lára a gbọ́dọ̀ ṣe àkíyèsí ní ara àwọn nǹkan ni ọlọ́mọṣà fún ẹnì kọ̀ọ̀kan wá ṣe. bákan náà adamu ni siyani wajibat almanziliya àwọn abójútó àwọn ọmọ wa a ní jẹ́ kí wọ́n máa gbàgbé àwọn iṣẹ́ tí wọ́n gbé fún léwe ọmọ tó bá gbégbá orókè kò ní gbàgbé ẹ̀sìn náà gbé fún léwe bó tilẹ̀ ká ẹ̀sìn náà kó pọ̀ tó láyé yóò gbìyànjú yóò ṣe gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé fún yín pé ọ̀kan sunkún látara pé ohun tí wọ́n ní kó ṣe nílé kò tí ì mọ ọ̀nà tí ó gbà fi ṣe nítara bẹ́ẹ̀ fi ń sunkún tó ti pé bàbá rẹ̀ padà wá dé báyìí ló wá ṣàlàyé fún tó òun náà padà ó fi wá rí ṣe. ìtàn àwa náà gbọ́dọ̀ jẹ́ olùgbìyànjú lórí àwọn ọmọ wa a gbọ́dọ̀ ṣe akitiyan léyìí tó pọ̀ tí wọn ò fi ní fi ẹ̀jẹ̀ sí fi ṣeré nítorí pé ẹ̀jẹ̀ sísì ni òun náà ló lè jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n kọ́ wọn léwe mímọ̀ tó dáa ni wọ́n fi gbégbá orókè nígbà tí wọ́n bá gbé ìdánwò kalẹ̀ fún wọn ni wọ́n fi ṣe àṣeyege nínú ẹ̀kọ́ wọn ọlọ́mọṣẹ́bá fún wọn ṣe. bákan náà mo sọ lẹ́ẹ̀kan ní ọ̀rọ̀ tó wá lọ nínú wáàsí kan wípé wad'u al-jadwal al-khass lil-mudhakara ìdán àwọn akẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ pèsè ń tà pé ní emploi du temps ẹ̀rí kalẹ̀ lọ́tọ̀ ìwọ òbí ó gbọ́dọ̀ mọ emploi du temps ọmọ rẹ èyí tí wọ́n fún níléèwé ìgbà wo ní lọ léèwé ìgbà wo ní jáde ìgbà wo ní padà wálé ó gbọ́dọ̀ mọ gbogbo emploi du temps ìyẹn bóyá ó gba ọ̀kan lọ́wọ́ rẹ̀ tó lọ sí photocopy rẹ̀ ní tó gbé dání lọ́ọ́ fi mọ ibi tọ́mọ rẹ̀ ń gbà lọ. bákan náà lábẹ́ bẹ́ẹ̀ ó tún wá pèsè jádùálì míì kalẹ̀ fún ó ní kó lọ ṣe jádùálì míì kó lọ ṣe emploi du temps míì kalẹ̀ kó gbé fún ahọ́n ọ pé ìmọ̀ ka geographia lásìkò báyìí ìmọ̀ ka grammaire gbogbo kínní ni lọ́tọ̀ọ̀tọ̀ ìmọ̀ ka náà gbogbo kínní yóò wà lọ́tọ̀ọ̀tọ̀ lára rẹ̀ tó fi mọ programu jádùálì tó náà pèsè kalẹ̀ nílé yẹn ní fọmọ tó fẹ́ gbégbá orókè tó fi lè máa ka ìwé rẹ̀ dáadáa. bákan náà irú ọmọ tọmọtọ gbogbo àrókè yóò ṣe kí ni o yóò máa tẹ̀lé olùkọ́ rẹ̀ ẹni tí ń kọ́ lẹ́kọ̀ọ́ gbogbo ohun tí bá ń sọ èyí tó kéré àti èyí tó tóbi nínú ilé yóò máa kà yóò máa kọ sílẹ̀ nítorí pé wọ́n ní ma kutiba qarra wa ma hufiza farra gbogbo tí wọ́n bá kọ láyé tó bá kọ sílẹ̀ yóò máa bẹ́ẹ̀ ni gbà tó bá fẹ́ lò ọmọ padà máa rí lò kọ́mọ rẹ̀ bá ti máa ń ṣàjálà gbogbo nǹkan gbà nígbà tí olùkọ́ bá ń sọ̀rọ̀ tí ọmọ kọ́ kalẹ̀ pé nǹkan báyìí ni wọ́n sọ nǹkan báyìí lásìkò báyìí ni wọ́n sọ nǹkan báyìí ẹ̀rí wọ́n rí pé yóò lè jẹ́ kí ọmọ rẹ̀ gbé igbá orókè afa kan gbà tó sọ pé ìmọ̀láyé ó wá nídìí ẹni tó gbà orókè yóò jẹ́ ní tí ó ṣe sùúrù pọ̀ ó ní sùúrù alistibar muhimmu jiddan sùúrù ṣe pàtàkì kó yóò ní àmúmára sùúrù ló fi jòkó ló fi máa kà sùúrù ló fi gbọ́ lẹ́nu olùkọ́ sùúrù ni wọ́n fi gbọ́ sákèésí ló fi gbà àwọn kìíní àgbàdo kọ́ ọmọ wa lórí ọwọ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sí wa àṣìṣe tó rò gbọ́dọ̀ nítorí pé ìrọ́jú ẹ̀yàn tọ́lípò ìfìhálí ó dínkù lára rẹ̀ nígbà díẹ̀ kò ní pọ̀ jù gbọ́dọ̀ kọjá àlà fún bá ṣe nǹkan ṣe nínú ìdánwò àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni tá a bá bójú tó ọmọ lórí ọwọ́ bẹ́ẹ̀ ọmọ wa yóò ga sókè lẹ́nu kan gbogbo àwọn àlàyé tá a ṣe yányán yóò mọ dúró lórí nǹkan mẹ́ta nǹkan àkọ́kọ́ òun ni pé ká ṣẹ̀ṣà ìyá àrífọ́mọ wa tá a fẹ́ bí àwo ìwà àti làákàyè lára nídìílé bẹ́ẹ̀ abáfẹ́mọ bẹ́ẹ̀ mashallah tá a fẹ́ kí ọmọ gbá orókè á látara bẹ́ẹ̀ nígbà tọmọ náà bá padà wá ń bẹ nínú òbí rẹ̀ ààbò tó yá náà dáadáa níbi ká pèsè ẹ̀mí dáadáa fún yá náà a ní máa dánú bí a ní máa bà nínú jẹ́ ẹ̀rí a sì máa fún ní oúnjẹ tó dáa láwọn àsìkò ní láfi pèsè ọmọ nìkan tí ó fi délé ayé tí ó fi jẹ́ ọmọ tí ó máa kàwé dáadáa tí ó sì làkàyè wà dáadáa nígbà tí wọ́n bá bí ọmọ náà tán bó ṣe á wà tọ́jú làkàyè ọmọ náà a ní jẹ́ ó lohun tí làkàyè ó fi bàjẹ́
ọmọ tí mutí ọmọ tí mu sìgá ọmọ tí mu gbó báwo ni irú ọmọ bẹ́ẹ̀ ó sì gbàgbé orókè àbí ọmọ tí ń lọ kojó rédíò lánàá fún ní gbogbo ìgbà tani pé ó fẹ́ràn portable láti máa wo àbí kó máa wo tẹ́lì kó máa wo musalsalat bí àwọn fíìmù kó máa wo àwọn lóríṣiríṣi àwọn nǹkan tí ó dá ní kó máa ìmọ̀ ń palaka yìí ni a gbọ́dọ̀ jìnnà sí gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ fi wá kún gbogbo àwọn àlàyé tá a ṣe látòkè délẹ̀ yìí àti pé àbójútó òbí gbọ́dọ̀ pọ̀ lórí ẹ̀ dáadáa ọmọ tá a ṣàkólé kan rẹ̀ dáadáa ni máa ń gbégbá orókè gidi gan ẹ jẹ́ àbójútó àwọn ọmọ wa ó ṣe pàtàkì àmọ́ tòun ti bẹ́ẹ̀ ni gbégbá orókè ó tún ní àwọn nǹkan kan míì nínú ó ní àwọn pọ́blẹ́mù míì kan tí máa ń kó bá àwọn ọmọ wa tá a bá ti rí lára wọn ó yẹ ká mọ̀ pé ọmọ yìí pọ́blẹ́mù tó ní yìí kò sí ohun tó jẹ́ ó ní ju pé ìmọ̀ rẹ̀ pọ̀ díẹ̀ nígbà tí mo pọ̀ ló fà ní fi ń ṣe bẹ́ẹ̀ ọlọ́mọṣà dákun ọlọ́mọṣà lékún ìmọ̀ ọmọ ẹnì kọ̀ọ̀kan wa lára mùṣkílà àkọ́kọ́ tí àwọn ọmọ tí wọ́n mọ nǹkan lámọ̀jù tí wọ́n sábà ní ni pé wọ́n máa ń fi olùkọ́ wọn ṣe yẹ̀yẹ́ alistihana bil muallimin aw alistiza bil muallimin wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ wọ́n máa yẹ̀yẹ́ wọn yuhakkiruna qadra muallimihim wọn ò ní pàtàkì àwọn olùkọ́ wọn ó wà bẹ́ẹ̀ nínú kéwú pàápàá náà pé àwọn náà ò ní pàtàkì olùkọ́ wọn torí pé àtàfáwókù tẹ́lẹ̀ kọ́mọ ga kó ju ẹnì kejì rẹ̀ lọ ọ̀nà méjì ló pín sí ìmí ń bẹ mọ̀húbí ni ìmí ń bẹ kàsìbí ni mọ̀húbí yẹn èyí ló pé wọ́n bí ibi ni èyí ń lọ so mọ́ làákàyè jù ó gbé wá látọ̀run wá ni látọ̀dọ̀ Ọlọ́run ló ti gbé wá bẹ̀ ìmí ń bẹ ìgbìyànjú rẹ̀ àti akitiyan rẹ̀ ilé ayé ń bì náà ló fi náà là díẹ̀ tó rí ń bẹ̀ ẹ̀rí àmọ́ wá rọ̀ ọmọ ńgbà tí Ọlọ́run bá ti gbé wọn sípò bẹ́ẹ̀ wọ́n mọ yẹ̀yẹ́ olùkọ́ wọn ò ní pàtàkì olùkọ́ wọn ò ní pọ́n olùkọ́ lé ẹ̀rí nígbà tí wọ́n bá jẹ́ ní bẹ́ẹ̀ yóò wá bí àrùn méjì sí wọn la tó pé ó súnmọ́ kí wọ́n padà di ọmọ tọ́líbù ìtìwárí ọmọ tí ó máa dágbé tí ó máa dá nǹkan rẹ̀ ṣe lọ́tọ̀ tí ò ní fẹ́ bẹ́yàn gbé tí ò ní fẹ́ bẹ́yàn lò nítorí pé gbogbo àwọn tó kù yóò máa fojú aláìdáa fi wò wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ni wọ́n jẹ́ ní yẹpẹrẹ jù wọ́n jẹ́ ní kékeré jù ẹni tí ò nípò kankan láwùjọ máa fojú bẹ́ẹ̀ fún wọn àwa òbí gbọ́dọ̀ gbìyànjú láti kọ́ fún wọn ni èyí tó níní Allah Ọlọ́run ló bùn ọ́ ó yẹ kó mọ̀ pé Ọlọ́run ló fún un ẹni tọ̀hún náà Ọlọ́run ló ṣe òun náà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣàlàyé fọmọdé bẹ́ẹ̀ kó má bàa di tọ́lípò yìí tí wáyé pé tí ó mọ̀ dágbé lọ́tọ̀ tí ò ní ròpọ̀ mọ́ àwọn èèyàn táwọn èèyàn ò fi ní jàǹfààní rẹ̀ lára àwọn túmọ̀ sí àìsàn bákan náà ni pé wọ́n lè tara bẹ́ẹ̀ di pé tọ́lípò yìí fi hàn á lí tí ó wà àṣìté yóò tó àṣìté dájú pé àwọn ẹni tó kù tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ò ní lè jàǹfààní lára rẹ̀ nígbà tí agitation bá ti pọ̀ fún jùlọ kí wọ́n tó bẹ̀rẹ̀ ó ti sọ yóò máa ṣí nǹkan ṣe nígbà tó bá ti wà àṣìté púpọ̀ yóò máa ba nǹkan jẹ́ yóò máa ba lè jẹ́ lọ́pọ̀lọpọ̀ a gbọ́dọ̀ gbìyànjú ká fà wọ́n sí wọn tó wọ́n sí ní dédé tí wọ́n fi wúlò fáwùjọ ní ẹ̀rí lára àwọn títí máa ń ṣẹlẹ̀ bá àwọn mutafawiki ń ta sọ yìí níbi al-ghurur ìtàjẹ́ máa ń gbé wọn àti bá ti ra pé àwọn ìmọ̀ tàwọn ju tilábàjá lọ àwọn làwọn mọ̀ sọ jù àwọn làwọn mọ̀ chikini jù ẹ̀rí pé àwọn eléyìí ní gùrúrù gbé wọn ìtàjẹ́ padà gbé wọn wọ́tàbáyé wọ́n mọ̀ ayinra wọ́n mọ̀ yinra lórí gbogbo àwọn tó kù náà wọ́n mọ̀ jọra wọn lójú wọ́n mọ̀ ríra wọn èyí kìíní ni máa ń bá àwùjọ jẹ́ ni tá a gbọ́dọ̀ gbìyànjú ká ṣiṣẹ́ lára àwọn ẹni tọ́lọ̀ ń bá bùn tí wọ́n bá ní tàfàwọ́kọ̀ mi àbí àwọn náà la gbìyànjú lára wọn ló fi débẹ̀ ni ẹjẹ́ àfihàn wọn pé wọn ò jẹ́ nǹkan kan o Ọlọ́run náà ni ọba tó gbé wọn sáyè tí wọ́n wà ní kí wọ́n lè pàtàkì àwùjọ kí wọ́n lè pọ́n àwùjọ lé ó ṣe pàtàkì tó pé kíní ni a fi bà ọ̀pọ̀lọpọ̀ àwùjọ jẹ́ nínú àwọn kíláàsì àwọn ọmọ ó bà nǹkan jẹ́ ń bẹ̀ nínú àwùjọ bákan náà pàtàkì jùlọ èyí ń wá pọ̀ láàrin àwọn àtàjà àfa púpọ̀ òun ló bà wá jẹ́ kódà kò jẹ́ kẹ́lòmíì ṣẹ̀sìn bó ti yẹ kó ṣẹ̀sìn ipò àgbéga rẹ̀ ipò àpọ́nlé rẹ̀ nílé káàkiri kí wọ́n sàpọ́n òun lé yóò fi máa sọ gbogbo nǹkan àbí míì tí jákujàku yóò máa kọ́rọ̀ bọ́ọ̀lẹ̀ káyé lè rò pé bóyá ẹnìkan ni tí ó gbégbá orókè ẹlòmíì ọ̀dẹ̀ láàrin wọn tí ó gbá orókè kankan o wàláhì kò mọ kankan o àmọ́ yóò máa farahàn sí ibi pé ó gbégbá orókè nígbà díẹ̀ kan tó máa ń bẹ̀ ẹ̀rí yóò máa ṣe bẹ́ẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó yẹ ká gbìyànjú ká dá wọn mọ̀ ká sì jìnnà sí wọn ká má jẹ́ káwọn ọmọ kọ́ṣe wọn ká má jẹ́ kí wọn kọ́ṣe wọn torí pé lóòótọ́ béèyàn ò bá ṣàkíyèsí nígbà téèyàn bá nímọ̀ èèyàn fẹ́ jọ rẹ̀ lójú èèyàn fẹ́ rí rẹ̀ lára àwọn tó ṣẹlẹ̀ sí Ṣaitọ́ọ̀nù wọn nígbà tóun náà nímọ̀ tó ìgbà tó ní tọ́lọ́run fi mọ́ ó rí rẹ̀ ó sì jọ rẹ̀ lójú bí ẹ ti wí ẹ̀rí látara pé ó rí rẹ̀ ó tàkà bára nì
látara bẹ́ẹ̀ ló fi di kíni ló fi padà dẹni yẹpẹrẹ yányán báwọn ọmọ tí ń gbégbá orókè táwọn náà bá padà ríra wọn tí wọ́n jọra wọn lójú àáfàá bí olùkọ́ ti kàn yóò yẹ̀yẹ́ wọn wọ́n sì padà dẹni ilẹ̀ yányán kọ́lọ́nkún dákun ọlọ́mọṣàṣà ní kọ̀ọ̀kan wa ẹ jẹ́ á gbìyànjú lára àwọn ọmọ wa ká tọ́ wọn sójú ọ̀nà tó tọ́. bákan náà nínú ohun tí mo tún máa ń ṣe àwọn ẹni tí àwọn tí máa ń gbégbá orókè nì òun ní pé alimilal wọ́n máa ń kan tó pé wọ́n máa ń kó ṣúṣú lára ẹ̀kọ́ tí olùkọ́ bá ń kọ́ wọn wọ́n máa ń kó ṣúṣú lára rẹ̀ kí ni ń ká wọn rí wọ́n á fojú kéré rẹ̀ kí ni ti ń ká wọn rí n tóun ti kà n tóun ti mọ̀ kí ni ń kọ́ wọn bẹ́ẹ̀ sí. wàhálà yóò á di ilẹ̀ fọ́wọ́dọ̀ mímọ́ wọn da fọ́sùn máa ń da kílásì òun máa ń da òjò rú máa ń da òrè ṣé kéwòn lẹ́yìn ká yìí ṣé wáàsí lẹ́yìn ṣe yìí ṣé màkàn lẹ́yìn tú yìí gbogbo kí ni máa ń ba àwùjọ jẹ́ ni máa ń ba àwùjọ jẹ́ ni nígbà tó lọ́run ti fún ẹni tí ó fún ni ó yẹ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó fẹ́ pèsè àkíyèsí kó pèsè àkíyèsí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ èló ṣe pàtàkì jù kọ́nà kó dàkún ọlọ́mọṣà fún ẹnì kọ̀ọ̀kan wá ṣe a gbọ́dọ̀ ṣàkíyèsí a gbọ́dọ̀ tọ́ wọn sọ́nà a gbọ́dọ̀ yí wọn padà sójú ọ̀nà tó tọ́ tòun ti bá a ti fẹ́ kí wọ́n ga nì tó tọ̀ wọn ga o àmọ́ ká kọ́ wọn ìṣtìmáyẹ́n tí wọ́n ní social àwọn tó bá làkà ìbẹ́ púpọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n sábà ní social nǹkan ara wọn ní ma dá ṣe wọ́n yín mọ bàbá wọ́n yín mọ ìyá kódà èyí tó pọ̀ jù nù wọ́n yín sábà mọ Ọlọ́run bìlẹ̀tà sí wọn wà mọ ìyá wọn àtòbí wọn tó bí wọn àti tí wọ́n tó wà mọ àbúrò àbẹ́gbọ̀n wọn sí nǹkankan làkàyè nìyẹn máa ń sìn ẹ̀rí ẹ̀dàpọ̀ ẹja padà sẹ́yìn ká ṣe àlàyé fún pàtàkì ti rí lára wọn ẹja pè wọ́n ṣàkíyèsí ká darí wọn padà sẹ́yìn lẹ́ẹ̀kan náà. bákan náà ihun tí máa ń ṣe pàtàkì lọ́dọ̀ ẹni tí ọba gbogbo àrókè nínú ẹ̀kọ́ ní ti máa ń kàkúrú náà làkàyè orí làkàyè nìkan ni máa ń sáré sí jù ẹ̀rí kì í wo jánìbù tó kù kì í wo àwọn abala tó kù lára rẹ̀ lájánìbù ìṣtìmáyì kò ní wò ẹ̀rí kò ní wo jánìbù síhí pàápàá kò ní fẹ́ wò jánìbù ìtìsọ́dí ó lè má wò àmọ́ ohun tó jẹ máa jánìbù akílínì òun nìkan náà máa sáré sí bí ó ṣe gbàmọ́ bí ó ṣe gbàdé ohun tí ọmọ wa wúlò kò ní sáré bẹ́ẹ̀ kò ní sáré bí ó ṣe gbàmọ́ wa wúlò ó kéré ní wọn tán pé wọ́n kọ kí wọ́n ní tàfàwùkù ní ibi ẹ̀kọ́ bẹ̀ kí wọ́n ga sókè táwùjọ padà gbádùn wọn tí wọ́n wúlò dáadáa nígbà tí ìjọra inú bá ti pọ̀ fún wọn tẹ́ pé ihun tí wọ́n ń sáré sí ni pé làákàyè nìkan bí ó ṣe bá fẹ̀ sí nìkan ni wọ́n ń sáré rẹ̀ tẹ́sí pé èèyàn gbogbo ara èèyàn yányán ló wúlò bí anabi Muhammad ti ròyìn wa sallallahu alayhi wa sallam ó ní èèyàn dà gẹ́gẹ́ bí igi ọ̀pẹ gbogbo ara igi ọ̀pẹ gbogbo ẹ̀ ló wúlò yányán èèyàn pàápàá gbọ́dọ̀ wúlò ní gbogbo àyíkáyè ni ẹ̀rí kò gbọ́dọ̀ sáré ẹgbẹ́ kan so nìkan kó sáré làákàyè nìkan àwọn nǹkan mọ̀wádùn àkàdémíyà nìkan ẹ̀rí kó a fi gbogbo àwọn tó kù sílẹ̀ tí ó fi lò ó tí ó fi ṣe déédéé tí ó fi wà dáadáa lára rẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú ká kọ́ wọn ní gbogbo àwọn tó kù náà a gbọ́dọ̀ mú mọ́ ara rẹ̀ tí ó fi wà dáadáa. bákan náà al-ibida al-manshud ihun tí à ń fẹ́ kí wọ́n máa ṣe nínú àwùjọ fẹ́ni tó bá dun ní mọ́ làákàyè nìkan ẹ̀rí tó ń pé jánìbù akílì nìkan ní wò bá ó sì pàkẹ́kọ̀ọ́ nìkan ní sáré sí ihun tá a fẹ́ kó ṣe láwùjọ kò ní lè ṣe bẹ́ẹ̀ ni bá rí ọ̀pọ̀lọpọ̀ rẹ bẹ́ẹ̀ ìpínlẹ̀ làkàyè lóòótọ́ o wọ́n nímọ̀ lóòótọ́ o ṣùgbọ́n kí ni wọ́n fìmọ̀ náà fi ṣe láwùjọ wọ́n tún fi ń da àwùjọ náà rú ni wọ́n fi ń bá àwùjọ náà jẹ́ ni ohun tí wọ́n máa níjù ni rúhù tànàfùsíyà ń ju ọlọ kí ló fi jù lọ kí làkàyè náà ló fi jù lọ kò sáà jù bẹ́ẹ̀ náà lọ kán pé wọ́n lọ mọ̀ jù wọ́n lọ ká jù àmọ́ kí lọ mọ̀ jù ń bẹ̀ ìmọ̀ ṣe ìtọ́ni tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tọ́ mọ̀ jù ẹ̀kọ́ ṣe ìtọ́ni ìyàtọ̀ ní tọ́ mọ̀ jù ṣé òun ló fi tó àwùjọ ṣe ṣé òun ló fi pè á lọ síbi ẹ̀sìn wa ṣé òun ló fi pè á lọ síbi ìwà wa ẹ dákun ẹjẹ agbọ̀njú ká yí àwọn ọmọ padà tá a bá rí i pé a tún wọn ṣe níbi ọpọlọ ẹjẹ a tún wọn ṣe ní àwọn jàwá níbi tó kù kódà ọpọlọ ní tẹlómi níjù ó kóba níbi ẹ̀sìn débi pé kò lè ṣẹ̀sìn a rí lára àwọn àáfàá ní lóòótọ́ o tó ka ọpọlọ kún a máa tútù kìtù nínú Al-Qur'ani a máa tútù kìtù pẹ̀lú nínú àdìsí a máa ṣe tàwí láti tí ò bójú mu tí ò bá làákàyè mu nítorí ìbá làákàyè tọ́lọ́hun yọ̀ǹda rẹ̀ fún ẹ̀rí lára ohun tí mo ń kó bá wọn jù nìyí. mo ní ọ̀rọ̀ yìí àárẹ̀ yìí ó pọnú kéwú junú ìwé lọ ó pọnú kéwú junú ìwé lọ tó pé a máa tètè gbé wọn yóò gbé wọn tí wọn ríra wọn ojú alójú wọn dalẹ̀ káàkiri pàtàkì jùlọ inú àwọn fòrọ́ọ̀mù tí wọ́n ṣí lọ lóríṣiríṣi nísìnyí ẹlòmíì ní làákàyè jẹ́ ẹgbẹ́ kan yóò wà lánàá yóò máa dà wọ́n rú yóò máa tútù kìtù ohun tí ò yẹ kí wọ́n ṣe yóò ní àtẹ̀ṣe
yóò máa sọ gbogbo nǹkan di rọrùn ìhun tó jẹ́ haramu asọ́dẹ̀tọ́ fún wọn ayé lọ adarí ẹ̀gbọ́nà míì lọ ibi tí ọgbà ní ògbé gbà látara ìbálaka ìtọ́lọ́hún yọ̀ǹda fún èyí tó wá burú jù ń bẹ ni pé ẹgbẹ́ méjèèjì náà ni o báyìí pé nínú lóga ló wà nísìn yàní naza àlùkàwéyà ni ọmọ ẹgbẹ́ orí ẹ̀ ni ó ti máa sọ̀rọ̀ sí jù ẹ̀rí ni ó fi gan mọ́ ìmọ̀ ní àtúlẹ̀gbé báyìí ẹlòmíì náà jáníbù dín ní inú mọ̀ wádìí tì níyà ká sọ pé fíkì ní nísìn lápèjúwe nígbà tó ti mọ fíkì wo ni tó làwọn fún nímọ̀ nípa rẹ̀ dáadáa tọ́ nímọ̀ nípa rẹ̀ yóò mọ̀ wá pàpè mọ́ra pé gbogbo mọ̀ náà ló ń mọ̀ yányá yóò lóun mọ̀ lóga òun mọ̀ àkídà òun mọ̀ kíní kan èyí tó aburú ń bẹ̀ ni ó tún mọ̀ wá yẹ̀yẹ́ àwọn ẹlòmíì tó yẹ pé jáníbù mi làwọn rìn sí yóò mọ̀ sọ̀rọ̀ sí wọn lágbà ẹni tí ń sọ̀rọ̀ yẹn lóga nìkan lọ́mọ o ẹni tí ń sọ̀rọ̀ yẹn kíní nìkan lọ́mọ o látara pé òun mọ̀ fíkì wo ni tọ́lọ́ ń yọ̀ǹda rẹ̀ fún ẹ dákun ìwà burúkú ni tí ọ̀dà tá a fi ń fọ́ àwùjọ jẹ́sí pé àwọn bàbá wa lánàá níbi ìmọ̀ ẹ̀sìn yìí ìkéwú àjòkóké tí wọ́n ké lánàá wọn ò ya kan sọ́tọ̀ ń bẹ̀ o wọn ò ya lóga sọ́tọ̀ wọn ò sì ya ọmọ àdìdì níyà sọ́tọ̀ gbogbo ẹ̀ náà ló wà ń jọ ni wọ́n ń jọ kọ́ lánàá ìwọ tó o jẹ́ onífíkí tó wá ń ṣe kàràhàn lórí ìbá ìmọ̀ tọ́lọ́run yọ̀ǹda fún ẹ lórí ẹ̀ ọ̀rí nísìn tí pé a lè pe àwọn ọmọ padà sẹ́yìn ká fíhun ká kọ́ wọn níwà rẹ̀lẹ̀ ìwà pẹ̀lẹ́ ìwà tẹríba ká gbẹ́kọ̀ọ́ kalẹ̀ pẹ̀lú rọrùn táyé òfin máa lọ sìmìsìmì tí ó fi wà tí òfin ní síjà nínú àwùjọ èdè òní wọn náà fi ka fi kí wọn náà ṣebí lọ́kà àrùbí àlọ́ fi ká ìwọ pàápàá lọ́kà àrùbí àwọn onípọ̀npọ̀n tọ́mọ tútù kìtù tọ́mọ sọkísọ lẹ́nu jáde tọ́mọ fahàn àwọn èèyàn síta tí wọ́n máa kọlu lẹ̀ tí wọ́n máa kọlu ọ́ tí àwùjọ òní tí ò ní fararọ ẹ dákun ẹ̀yà ṣàkíyèsí ń bẹ̀ o. فعلا العلم يعلو ولا يعلى عليه كما يقال ìmọ̀ ni máa jẹ́ o àmọ́ gbọ́dọ̀ ń bá yọ̀ǹda àmọ̀ fún yàn ó yẹ kó níwà àti ìṣesí tí ó fi lò ó ká lọ wo síra nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ́ọ̀tún nímọ̀ tó ní sọ́ọ̀ nímọ̀ tó ànábì wa Muhammad ní kí àtsọ́lá kún ọlọ́ba ṣé bẹ́ẹ̀ lòun lo ìmọ̀ tiẹ̀ ẹ dákun ká má jẹ́ kí ìmọ̀ àti làákàyè tó lọ́ ń bù wá ká má jẹ́ gbé wa kọjá àlà ẹjẹ asọm tọlọ́run fẹ́ ká sọ ńbẹ ẹjẹ asọm tí Ànábì wa Muhammad sọ sallallahu alaihi wasallam ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàtàkì jùlọ àwọn tá a jẹlẹdẹ ẹ dákun ẹjẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọlọrun kó dákun ọlọmọsà sàlékún ìmọ̀nà ẹni kọ̀ọ̀kan wa lára problem tí ma wá ṣẹlẹ̀ fún ẹni tí Ọlọ́run bá fún làákàyè jù àbẹni tó wá làákàyè tó sì rí jù ẹ̀rí mọ̀sẹ̀ pé àti lọ́ọ̀rẹ́ wọn máa ń ṣòro wọn sábà lọ́ọ̀rẹ́ torí pé ohun tí ò ní jẹ́ kí wọ́n lọ́ọ̀rẹ́ ni pé gbogbo èèyàn ló máa minimize rẹ̀ ojú àbùkù ni wọ́n máa fi wò wọ́n gbogbo àwọn akẹgbẹ́ wọn àwọn máa fẹ́ jọ̀gá lọ́dọ̀ wọn kò ní wọjọ́ orí rẹ̀ o kò ní wẹni tó jùlọ o kò ní wẹni tó síwájú rẹ̀ nínú ẹ̀kọ́ náà tẹ́lẹ̀ rí o tí ó fi fún un ní tẹríba píntín kan kékeré kan báyìí tí ó fi fún un nípò kékeré kan báyìí rárá kò ní ṣe bẹ́ẹ̀ o yóò gbéra rẹ̀ ga ni nígbà tó mọ kí yóò mọ wá sọ ìdá sáfà rẹ̀ tí ó mọ wá yẹ̀yẹ́ àfà rẹ̀ òun ló kọ́ ọ ní bàtọ́ mọ̀ tẹ́lẹ̀ látara àbátọ́ mọ̀ ní tó kọ́ ọ ní ló fi mọ èyí tó pọ̀ ẹ̀dá kan yá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kó dákun ọlọ́run sàṣàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa a fẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n gbégbá orókè nílé kéwú kí wọ́n mọ ìwé lámọ̀jù kí wọ́n sì mọ kéwú lámọ̀jù kí wọ́n sì mọ iṣẹ́ tí wọ́n kọ́ lámọ̀jù àmọ́ ẹ jẹ́ àfìwà dè wọ́n mọ́lẹ̀ kí wọ́n bá kọjá àlà kí mọ̀ náà àti lákàyè náà kí wọ́n bá fi dàwùjọ rú kí wọ́n bá fi balẹ̀ jẹ́ kọ́lọ́run kó dákun ọlọ́run kó ṣàmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ yẹn bá mọ nǹkan lámọ̀jù ẹ̀ máa ń kọ́ wà fi kún ni wàyí ńlá tẹ́ ẹ bá ní àwọn ọmọ tẹni tó mọ lámọ̀jù bá wà láàrin wọn kò ní bojú wo àwọn ẹni tó kù lẹ́yìn kò ní bojú wò wọn yóò mọ rí rẹ yóò mọ jọ rẹ lójú kódà ibi tí wọ́n ti bí kò ní lè lọ sóore kan bẹ̀ yóò mọ wò wọ́n fojú yẹpẹrẹ fi wọn pé sẹ́nu oko yẹn sẹ́nu ìlú yẹn àwọn ò lè gbé bẹ́ẹ̀ àwọn olùfẹ́ bá gbé bẹ́ẹ̀ àwọn ò ní akẹgbẹ́ ń bẹ́ẹ̀ tó pé irú òtànà fún síyà ló wà fún pé ń jù wọ́n lọ gbólóhùn náà ló wà fún òun ní bẹ́ẹ̀ nù ẹ̀mí rẹ̀ ẹ má jẹ́ ànẹ́mí bẹ́ẹ̀ ẹ̀mí pé àṣà jù wọ́n lọ tànà fún lásán tí ò ní máa ń fa ní kankan dání ẹ dákun ẹ má jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o tó pé ọlọ́run ò kọ́ alẹ́ kọ́ bẹ́ẹ̀ lóòótọ́ ni pé àtànà fásà lórí iṣẹ́ olóore àmọ́ bí pé ká máa fojú yẹpẹrẹ wẹlòmíì kọ́ ẹ dákun ẹ jẹ́ àfojú rí wo ara wa gbogbo àtà tí ń tẹ̀síwájú ọlọ́run já lè máa ń tẹ̀síwájú rí o gbogbo àwọn tí wọ́n ń fà sẹ́yìn náà ọlọ́run dákun má sábà wá darí wọn síbi dáadáa ọlọ́gbára ọlọ́run ọlọ́àjẹ́ kan sọ ọlọ́run ìdílé yìí ẹ̀yin ìyá ẹ̀yin bàbá alágbóolé ẹ dákun ẹ já mójútó àwọn ọmọ wa èyí tó jẹ́ olórí ni pé àwọn ọmọ yìí ẹ já tọ́ wọn lọ́dọ̀ wa ẹ já kó wọn sọ́dọ̀
tábà kó wọn síbi kan náà ẹjẹ́ á máa lọ yiri wọn wò ní gbogbo ìgbà kí má bàa di nǹkan kí nǹkan mọ́ wa lọ́wọ́ ká tó lọ́ọ́ mọ̀ wípé àṣewà burúkú làwọn ọmọ yìí ń kọ́ tí ò wá ní ṣe yípadà mọ́ ẹ dákun ẹjẹ́ á gbìyànjú tá a bá sáfàrà tá a kó lé fáwọn àtàwà ní Gabon ni fáwọn àtàwà ní Congo ni fáwọn àtàwà ní France ni nílùú kan ni ẹ dákun ẹjẹ́ á ríyàn kan fi ọmọ kó sọ́dọ̀ rẹ̀ ká sì máa béèrè lọ́wọ́ rẹ̀ báwo ní í ṣe é gbà àìgbé títọ́ ọmọ gba ọ̀nà kọ́nà wúruwúru àìṣe bẹ́ẹ̀ a máa ń wọ ẹni tí ó bá tọmọ rẹ̀ ká fọmọ sọ́dọ̀ fún ni bó o ti fẹ́ kọ́mọ rẹ̀ kí wọ́n tọmọ rẹ̀ sí ó wàá wo orú èèyàn tó dáa bẹ́ẹ̀ ló fi sọ́dọ̀ rẹ̀ tó sì máa bójútó ọmọ pé lóòrèkóòrè ọmọ béèrè nípa ìwà rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ ọmọ béèrè nípa rẹ̀ àìfọmọ sọ́wọ́ àwọn obìnrin nìkan lásán ká wá sáfàrà ká lọ ọdún ìbò àbí ká lọ síbi kan obìnrin nìkan ò lè dá mọ́tọ́ o ó nídìí àbúrò rẹ̀ lọ́kùnrin ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin kó lè bá wọn bójútó àwọn ọmọ yìí táwọn ọmọ náà tí wọ́n fi yè tí wọ́n fi wà dáadáa Ọlọ́run kó dákun Ọlọ́run má ṣàyí ọmọ ẹni kọ̀ọ̀kan wa ìwọlé tí wọ́n wọlé yìí Ọlọ́run dákun Ọlọ́run bá fi ń dìparí rẹ̀ gbogbo ọmọ náà yányán Ọlọ́run jẹ́ kí wọ́n páàsì Ọlọ́run má jẹ́ wọn fẹ́ẹ̀lì nílé ìwé Ọlọ́run kó páàsì wọn nílé kéwú Ọlọ́run bá páàsì wọn níbi iṣẹ́ Ọlọ́run bá páàsì wọn Ọlọ́run dákun já jèrè wọn nílé ìjẹ́ tó dá láyé àtàlẹ́ kìyàmà ọlá agbára Ọlọ́run ọlá àjẹkùn sọ Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹjá sí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ lórí wọn o torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní bẹ́yàn bá ti kú tó bá kò lé ayé ó ní nǹkan mẹ́ta ní ó kù tí ọmọ lọ bá o ó ní sadaqatun jariyah aw ilmun yuntafa'u bihi aw waladun salih yad'u lahu idan ọmọ rẹ̀ Ànábì sọ ọmọ tó níwà tó lẹ́sìn tó sì mọ ẹ̀kọ́ rẹ̀ náà ní jọmọ rẹ̀ náà ni ó máa ṣàdúrà fún wa lálùkìyàmọ̀ tàdúrà ọmọ bá wa tá a sì rí ọ̀pọ̀lọpọ̀ dáadáa lọ́wọ́ rẹ̀ tí ó sì jẹ́ ọmọ dáadáa fún wa nígbà tá a bá sí láyé mọ́ tí ó jẹ́ àdírẹ́sì rẹ̀ fún wa táyé ó máa wù mọ́ wa lára nígbà tá a bá mọ láyé àti nígbà tá a bá ti lọ sí alikiyama kọ́lọ́n jágun lẹ́mìí dáadáa ká sì rí àlàáfíà fi láyé kárí ọ̀pọ̀lọpọ̀ kí àti àrísìkì gbọ̀tàbá kò ní inú ayé náà ẹlẹ́yìn mi gbàtà láàfíà ra ọlọ́run jáde sínú kẹ́ o ọlọ́run má jáde sínú wàhálà má jáde sínú yà má jáde sínú náà ọlọ́run kó ṣe wá ní ọmọ àlìjánná kó ṣe wá lọ́mọ rẹ̀ kó ṣe wá lọ́mọ dùnú gbogbo tọ́lọ́run bá fún wa láyé yányá ọlọ́run já fi ṣe ẹ̀sìn Islam wala agbára ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وإلى اللقاء الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد